ẹ̀yin tèmi ṣẹ́gbọ́n mo gbọ́ sá ayé mọ̀ bàjọ́ mo lè mọ̀ ń dájọ́ o oríṣiríṣi ló mọ̀ ń ṣẹlẹ̀ ẹ ti ẹ̀dùn náà kí ló tó pé àwa generation sí yìí ìtìjú òfin bẹ́ẹ̀ sí lára wa àbí tá a bá tẹ̀sán pé nínú 100% o bí àwọn bíi 99% wọ́n ti forí gbálẹ̀ tó jẹ́ pé jọ́ wọ́n pín tìjú ìtìjú ò bá wọn lé ńjọ́ náà torí nígbà mo ń gbọ́ nǹkan tí ìyàwó ilé tó ń sọ lẹ́nu lórí ayélujára ẹ̀wọ́ náà sì bà mí ara mi èrírí mo rí olóńgbò látẹ̀ ajáre wẹ̀wò owó sọ àbí ẹ̀yin tèmi àbí bóyá èmi nìkan sí mo rò bẹ́ẹ̀ o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin náà lè mọ́ fíìlì kan tẹ̀mí ń fíìlì ṣé ẹ rí lórí ọ̀rọ̀ ìyàwó Lande Marigold àti baba tí sẹ́yìn bẹ́ẹ̀ mi ò bá sọ àìwí bí àkúkú bẹ́ẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ mi ò bá sọ ń tèmi sọ wípé baba tí ò jẹ̀bi bẹ́ẹ̀ ni nítorí wípé kí ni kò sí lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò sanwó ọmọbìnrin tí ò lẹ́kọ̀ọ́ lé òun ló yá bá wí kò sì ṣẹ́jọ́ lọ́wọ́ adóniláyà aya ẹni ní á kìlọ̀ fún bẹ́ẹ̀ ni ṣé tí ìyàwó Lande ò bá gbére ẹ̀ lọ bá baba tí ì lé ẹjọ́ sí baba tí ò fún dọ́gì ìbéèrè nu kì sáà ṣe ilé Lande ní baba tí ì ti lọ fún ìyàwó rẹ̀ ní dọ́gì ẹgbẹ́ ìṣẹ́jọ́ ara ẹni amọ́mọ́ dá ìgbò débì kan wọ́n introduce rẹ sọ́kùnrin wípé dára ló kọ ọ̀rẹ́ o ò lè ní lóòótọ́ dára ló kọ mi ṣùgbọ́n mi ní ìyàwó lágbájá kọ́ lè mọ̀ wípé ìwọ nìyàwó ilé ìwọ náà wá débẹ̀ ó sọ̀rọ̀ rẹ ní skit maker òjijì bí ẹ bá ṣe wípé ẹ ti ní plan allegedly wípé ẹ fẹ́ lọ́dún bàbá tí ìmọ̀lé bọ́ọ̀lù ẹ̀sìn bẹ̀rẹ̀ eré tútù díẹ̀ ẹ jẹ́ abìrà wa léèrè eré kí lajá ń bẹ́kùn ṣe ìyàwó ilé tó bá ti ń wọlé bá ṣe lọ tó lọ ń yà sàná tó ń yà jàbẹ̀ tó ń yà síbi ọbẹ̀ tó ní ẹ̀jọ́ mo fẹ́ wá wo fíìmù lọ́dọ̀ ẹ̀jẹ̀ yá mi ń sájà mo fẹ́ wá sáàjì lọ́dọ̀ iná yàrá wa ti kú sẹ́ẹ̀mọ̀ pé kó ló ń wá lọ ni bẹ́ẹ̀ ni ó mọ̀ pé bọ́ọ̀ bá débẹ̀ wọn ò ní báyàwó ń bẹ̀ kò díyàwó ń dé kóun kúkú lọ ọbẹ̀ kóun lọ gba tójú kúrò yóò lè mọ fóònù pocket money sẹ́ẹ̀tì ẹ̀yìn tó wá dùn mí jù ní pé gbà mo wá gbọ́rọ̀ débì kan ẹlẹ́ǹdájọ́ wọ́n sì jòyè wa wípé ìyàwó Lande ò ṣiṣẹ́ o allegedly wípé Lande ló ń gbé gbogbo bùkátà lé ẹ 100,000 lóṣù ẹjọ́ ń bo ló ti fẹ́ rí o ọmọ ni ò ṣe yá lówó níbo ni ó ti rí dá padà ṣẹ̀wá rí pé bó lèyàn ṣe ní ṣiṣẹ́ olóṣó ìgbò bá ti fara rẹ̀ sínú bùkátà tẹ̀mí rẹ̀ ò gbé ẹlòmíì tó ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní ìyálẹ̀ta gan kò lè mọ sọ́pọ̀ fẹ́ dájọ́ 100,000 lóṣù àìjẹ́ àti ẹ̀ ti bí ìsáná kíyèsí oògùn wọ́n ní fọ̀rẹ́ ẹ̀rẹ̀ ràn mí kí n lè mọ owó èèyàn tó jẹ́ ni ẹ̀dọ̀ kí ni married woman bá single rìn fún èmi ò sọ pé gbogbo single ni ò dáa o ẹ bọ́ sí mi gbọ́ o àwọn single kan wà tó jẹ́ pé kódà àwọn nǹkan kan ló fà kó tó fi ṣe single tó jẹ́ pé ọpọlọ tó wà lórí mi nínú wọn gan ojú tìyàwó ilé mi lọ àìmọye single tó jẹ́ wípé máa advice ìyàwó ilé dáadáa torí wípé kò fẹ́ kí tiẹ̀ bàjẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo single especially kì í ṣe gbogbo ọ̀rẹ́ nínú rẹ̀ dùn sípò wà nílé ọkọ tóun sì nílé ọkọ bẹ́ẹ̀ náà mọ̀ pé kí ló fi sórí tóun ò ṣe ìwọ wà nílé ọkọ òun gbádùn òun sì ni òun sì wà ní skìtì sí àmọ́ wípé ẹlòmíì ẹ̀tanú ni onílára náà mọ̀ pé bí wọ́n ìyàwó olóòbá wá jára rẹ kó jẹ́ tó lọ́pọlọ àwọn àmọ̀ tí ọ́ gbẹ sí áyán sẹ́rí báyìí ní ìsìn ìyàwó Lande ti padà bọ́ sí skìtì wọ́n ti di dìsẹ́ǹtì nígbà mo tún wá ń gbọ́rọ̀ yẹn lọ mo gbọ́ níbi tí Marigold ti sọ wípé ìyàwó Lande gba boyfriend òun àti yẹ kankan bá allegedly ni sẹ́ẹ̀mọ̀ wípé wọ́n mú kú sọ pé yín ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li wọ́n sì sọ wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ wọ́n ló ti ṣẹlẹ̀ látọdún tó lọ ṣẹ̀wá rí pòwe àwọn àgbà tó sọ pé yín ogún ọdún a máa gbóná fẹ́lifẹ́li ṣẹ́ẹ̀ rí pé nǹkan tó ti ṣe láti bí oṣù mẹ́fà oṣù mẹ́rin sẹ́yìn òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ̀ràn rẹ̀ báyìí nísìn àfikọ́ lọ ń ṣàánú wa ẹ wo tiẹ̀ tí wàá sún mi pẹ̀lú gbogbo nǹkan táwọn obìnrin ìsìn tiẹ̀ wá ń ṣe ìwọ ìyàwó ilé wọn mọ ẹ lọ lé ọkùnrin ó jókòó síbi ó bẹ̀rẹ̀ sí ní mutí ẹ mu sọ́ọ̀tì kí ní ìpàdé ọlọ́jà ta síwìn kí ló kúrò nílé ọkọ rẹ fún tó fi lọ gba pọ́nrán níta sí ilé ọkọ rẹ wọ́n ti wá kókó bọ̀ ọ́ ni ẹ jẹ́ sọ òdodo ọ̀rọ̀ náà òdodo ọ̀rọ̀ ò ní sọ pé ká mọ́ sọ òun ó wá lọ lé ọkùnrin tọ́nù wọ́n introduce rẹ gẹ́gẹ́ bí ìyàwó ilé wọ́n introduce rẹ gẹ́gẹ́ bí àṣànà bẹ́ẹ̀ ni bó ṣe yí lójú mi ni mo sàn àbí mo kú ti sọ lẹ́ẹ̀kan pé ìwí bí àkú bẹ̀ nígbà wá bẹ̀rẹ̀ eré gélé tẹ̀sẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀ wọ́n wá sọ fún ọ wípé kó o díẹ̀ kinní kan o bọ́ra lẹ̀ pòrò
allegedly ni o lóhun tí a gbọ́ tí gbogbo wa sì gbọ́ náà ni ó wá bọ́ra lẹ̀ òun jókòó lé ọkùnrin lẹ́sẹ̀ ọkùnrin tí èso kòbó ọkùnrin àgbàlagbà ìwọ ìyàwó ilé wọn fọ́ọ̀sì rẹ̀ náà kò sí sunset under duress gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹ̀ ń ṣe géèmù ni irú géèmù bú wo nu tútọ̀ díẹ̀ àfi sùúrù ẹni tí ò tí lé ọkọ gan wọn ò yọ̀dí fún o ìwọ tó wá jábílé kan ìwọ ni wọ́n gbàbọ̀ ìwọ ni wọ́n kó dọ́gìbò ni wọ́n kó kóbò kí ló wá ṣẹlẹ̀ gan àwa sọ pé àwọn kan sọ pé Marigold ọ̀rẹ́ ẹ̀bú ni èmi ò lè sọ́pọ̀ rẹ̀ ẹ̀bú ni sì lè sọ́pọ̀ rẹ̀ rẹ̀ ni ẹgbẹ́ àwọn ló ń rarun e ṣùgbọ́n tẹ́mi fi sọ wípé lórí ọ̀rọ̀ yìí gan bàbá tí victim ni torí pé bàbá tí kò mọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí gbogbo wọn ṣe òjijì ni wọ́n gbé obìnrin lọ ká bàbá tí mọ́lé ńgbẹ́ni ẹlẹ́nu òsì kì í sókòbó ẹ̀jẹ̀ bó bá jẹ́yìn náà kan ẹ̀yẹ kò tẹ̀ wọ́n kọ́mẹ́sẹ̀ sọ mi wọ́n gbóhùn tẹ̀ mọ́ jẹ́dé ẹran mùdùmùdù ẹran bọ̀kíàbọ̀kíà ọ̀bọ̀kún ẹran ọkọ̀ ti sá fún yín wípé òun ti lóhùn kan kò sá fún yín pọ́ùn lọ lórí pábẹ́ ọkùnrin kan lòun wà ohun tó sọ ní pé orúkọ òun ni lágbájá síkìtì mẹ́kà sí lòun nígbà tí bẹ̀rẹ̀ eré tútọ̀ díẹ̀ ní gbogbo ohun tá a gbọ́ o allegedly o níbi láìfù tẹ̀sí lórí TikTok wọ́n ní bàbá tí wọ́n ló kọ́kọ́ ń san owó wípé òun ò lè ṣe gbá òun ò lè ṣàwo ó yẹ gbowó nígbà bàbá tí wọ́n ti gba bàbá tí kọlẹ̀ ẹ tiẹ̀ dúró náà kí ni pílánù yìí náà tẹ̀ fi bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀ tẹ̀ fi gbowó lọ bàbá tí bí ẹ bá ṣe wípé ẹ ti ní pílánù tẹ́lẹ̀ allegedly bí ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ni rísì tẹ́ fi máa sọ pé fẹ́ mọ sẹ́yẹ tútọ̀ díẹ̀ tó wá di wípé ẹ ti mu gbó ẹ ti mu tí allegedly ni o gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ni ẹ sẹ́mọ̀ wípé bí ẹ bá ti mu tí tí ẹ bá ti mu gbó ńgbò wáyé wọn sọ pé wọn kókó bọ ìyàwó lẹ́dì ó lóun ò mọ̀gbà náà àfi sùúrù ìyàwó ilé ọmọgbà tó kókó bọ́ǹdì ẹni kókó bọ́ǹdì sọ pé òun mọ̀gbà tó kókó bọ́ǹdì ẹni tó sì kókó bọ́ǹdì sí rí yìí gan òun gan kì í ṣẹni tó máa ń mutí òun ló sọ pé òun wà tipsy ṣùgbọ́n ẹni tó wà tipsy gan ó mọṣẹ́ tó ṣe ṣùgbọ́n wọn tó sọ wípé wọ́n mutí gidi gan pé ọtí ẹ̀ pa ọ́ ìwọ gangan ló wá sọ pé òun mọ̀gbà tó kókó bọ́ǹdì èèyàn mẹ́ta wà ń bi nǹkan èèyàn méjì sọ pé wọ́n ṣe nǹkan ìwọ nìkan ló sọ wípé ò ṣe àfi sùúrù allegedly ni ẹjọ́ nítorí ọlọ́mọ wá fẹ́ béèrè ta ló sẹ́ndì fídíò síjọba làǹdẹ̀ ìbéèrè mi nu nínú gbogbo tá a ti kójọ látàárọ̀ ọ̀sìn wọ́n ní èèyàn mẹ́ta péré ló wà níbi tẹ́ ti ń ṣe kínní ẹ̀ ń ṣe ọwọ́ mẹ́ta kọ́nù ó dà bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ̀ wọ́n léèyàn mẹ́ta péré òun ló wà ń bẹ̀ ta ló wá ṣe fídíò tó sẹ́ǹdì ẹ̀ sọ́kọ̀ dára ìbéèrè mi nù ìmọ̀dódé yìí ní comment section yìí lólùfẹ́ mi ṣùgbọ́n tó sì ń jẹ́ kàyéfì fún mi ni wípé ṣé ìjọba làǹdẹ̀ náà wọn ò nọ́tìsì anything láti ẹjọ́jọ́ ìpè kan báyìí ó ń lọ torí wípé tífẹ̀ bá wà láàrin gbọ́kànlá yóò yẹ kẹ́ ti mọ láwọn múùfù kan lóríṣiríṣi ọ̀nà tó mọ̀ pé ìyàwó mi yóò ń gbà wọ́n gbèsè báyìí àbí ìfẹ́ sí ìwò bo ìjọba làǹdẹ̀ lójú tó wò pé ẹwọ ẹjẹ́ ń filẹ̀ bóyá yóò ṣe ń jì ìkàkà mo fẹ́ kẹ́ ẹ̀ máa tọkùnrin àtobìnrin Yorùbá bọ̀ wọ́n sọ wípé wọ́n ní kí ló wípé ẹbọ́bìnrin ẹ̀yìn olólùfẹ́ mi Yorùbá bọ̀ wọ́n sọ wípé obìnrin tó bá ń ṣe sìnà bí ò bá para rẹ̀ yóò pọ̀kọ̀ bó o bá ti mọ̀ wípé o ò tí ì fẹ́ rawọ́ sìnà bolẹ̀ o ò nílò láti lọ lé ọkọ bó o bá jẹ́ ikọ́ tẹ́mi ò ṣe bú Marigold inú o kò sí lé ọkọ o ohun tó bá wù ló lè fara rẹ̀ ṣe kò bá àsọwọ́ méjì kò bá àsọwọ́ mẹ́fà kò bá àsọwọ́ márùn kò lóókọ kò sí nílé ọkọ kò sí pé bóyá ọkọ ọkùnrin kan ló ń jẹ́ single ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì náà nìyí òun ló mọ tó fara rẹ̀ ṣe nígbò wà ní single ṣùgbọ́n tó o bá ti wọlé ọkọ ó ti dábí lẹ́kọ́ ó ti di ìyá àfinu ó ti kúrò ní pé ìwọ nìkan ni ó ti wà lábẹ́ òrùlé ọkùnrin kan ó yẹ kó o fún ọkọ rẹ lọ́wọ́ tó o bá mọ̀ pé o ò tí ì rẹ́dì láti fọkọ rẹ lọ́wọ́ kí ló dé tó lọ ṣègbéyàwó ọdún o bá ti ṣègbéyàwó tó ti ṣe yẹ́ẹ̀sì ìjọ ẹ̀ ló yẹ kó o ti dìlítì gbogbo àwọn nọ́mbà síwèé kan tó mọ̀ kó lè kó bọ̀ ìjọ ẹ̀ ló yẹ kó o ti mọ̀ wípé no èmi àtọkọ mi o kò sí bó ṣe lè jẹ èkó lálábàákọ rẹ ọkùnrin mi ò tún gorí mi mọ́ ṣùgbọ́n kí la wá fẹ́ sọ sí ẹni jẹ́ single gan wọn fún ní dọ́gì wọ́n ní ẹ̀ẹ́dì lòun fún wọn tiẹ̀ káàrí ọmọ mi oníblo jump ẹ wo allegedly ni wọ́n ló fún wọn ní ó gbé gbòlà sẹ́nu ó gbé pọ́nrọ́ òun gbé sẹ́nu tiẹ̀ ṣùgbọ́n ìyàwó ilé ni wọ́n fún ní àtẹ̀yìn wọ́n wá sọ fún single pé kóun kọjú sógiri tó fẹ́ máa wò wọ́n ni ṣùgbọ́n ní ìgbà tí single náà kọjú sógiri ó tún gbọ́ sound nítorí o àfi sùúrù sẹ́ẹ̀rí ẹ̀rọ lólùfẹ́ mi
àfi kí Ọlọ́run ṣàánú. Mo rí fídíò kan lórí ayélujára àwọn ọmọ kéékèèké tó ń sọ ẹ̀ka ọ̀mú boyfriend àwọn yóò sọ wípé dọ́gì tó máa ń fún mi ṣeun ni kí ni kò tiẹ̀ wá sí ìtìjú mọ́. Kò sí ìtìjú mọ́, gbogbo kéèsì tá à ń tìkìtì náà láì lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí àwọn ìyàwó ilé ní kí ló dé. Ẹ̀yin ìyàwó ilé ẹ mọ́ báyé jẹ́, ẹ mọ́ báyé jẹ́, ṣàánú ara yín. Àbíbò láti wá fẹ́ ṣe léyìí sí báyìí. Ẹ wọ́n ń tẹ́mi wá sọ fún yín nìyí o báyìí. Gbogbo ìyàwó ilé ẹgbọ́n o, ẹ̀yin ìyàwó ilé tẹ̀ ń ba ìyàwó ilé jẹ́. Àti wípé àwọn kan tẹ̀tù wá ń sọ wípé torí pé Láǹdẹ̀ fẹ́ single mother, ó fẹ́ single mother ò mean anything. Sẹ́yìn single mother they are the best in the world, bẹ́ẹ̀ ni mo lè tún sọ. They are the best because wọ́n ti ní experience oríṣiríṣi ní ilé ọkọ tó ti lọ tẹ́lẹ̀. Ìmí nínú wọn bóyá domestic violence ló ń ṣẹlẹ̀ níbùjókòó ẹ̀ tẹ́lẹ̀ ló fi síbẹ̀, bóyá àwọn ẹbí ọkọ ló gbógun tì í, bóyá nǹkan tó lè la ẹ̀mí ẹ̀ lọ ni òun ló mọ ìdí tó fi ọkọ yẹn sílẹ̀. Ìmí dẹ̀ ní ọkọ ẹ̀ kú ni kí wá láti wá ṣe sí. Ṣé àwa wà bẹ́ẹ̀ ni? Tẹ́wọ́ lẹ́dẹ̀ sọ fún yín kì í ṣe gbogbo single mother. Tó láwọn kan sọ pé single mother nìyàwó Láǹdẹ̀ nítorí pé kakọ́sẹ̀ sáwà torí ẹ̀ gé gbogbo ká ni. Lóòótọ́ Yorùbá sọ wípé ẹrú kan ló máa ń mú ní ibùgbà ẹrú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ojú tó bá ń ṣe pin báyìí a máa yọ ọ̀ràn ni, iye ò túmọ̀ sí pé a máa fọ gbogbo ojú. Nídìí eléyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé ìtẹ́ ní ìpẹ́sẹ̀ pé tó bá ti fẹ́ single lady wàhálà ló fẹ́, rárá o, kì í ṣe gbogbo single lady di wàhálà. Àwọn ọgọ́ ni wọ́n wà peaceful jù torí wípé kí ni wọn ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní ibi tí wọ́n ti kúrò kó tún ṣẹlẹ̀ mọ́. Wọ́n máa nífẹ̀ẹ́ ọmọ tó bá bí fún ẹ, wọ́n máa nífẹ̀ẹ́ àwọn ọmọ tó pé wọ́n ti ní experience oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni àwọn single mother tá a ti ń sọ yìí they are the best. Ẹ mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan wọ́n máa ń ṣiṣẹ́, wọ́n máa ń ní akíkanjú. Tíyàwó Láǹdẹ̀ kọ́ rí bẹ́ẹ̀ ni o, bí yóò jẹ́ single mother náà ìwà tí ó wù náà ni ó wù. Bẹ́ẹ̀ ni ẹ ti bá rí táwọn ìbá sọ pé ìgbà títí Àfàràbọ̀ ní ìṣẹ̀lẹ̀ ní àwọn aráàlú yẹn bó ṣe mọ́ ń ṣe nu, rárá o, Àfàràbọ̀ ní ìkọ̀ ìyá tiẹ̀ ni, kì í ṣe pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn aráàlú ṣe mọ́ ṣe. Tí mùsùlùmí kan bá hùwà tí ò dá ẹ wọ́n jẹ́ ká mọ kó pọ̀ pé gbogbo mùsùlùmí bó ṣe mọ́ ṣe nu kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ kristẹni ìwà tí ó wù náà nù. Bẹ́ẹ̀ ni ẹni tó nígbàgbọ́ náà bá wà kọ́ mọ́mọ́ ní ẹsẹ̀ bí dípà níyín, ẹsẹ̀ bí CAC níyín, ẹsẹ̀ bí rìdíìmù ní ẹ mọ́mọ́ dárúkọ ṣọ́ọ̀ṣì wọn mọ́. Ìwà tó fẹ́ wù ló wù ni, kì í ṣe wípé kíní kankan ìyẹn lọ bá yẹn. So nídìí eléyìí ẹ jẹ́ ká mọ ẹni tó bá ṣẹ̀ báyìí, ìka tó bá ṣẹ̀ òun ni ọba máa ń gé. Gbogbo ìpẹ́sọ̀ single mother yẹn àti ìpẹ́sọ̀ pé tẹ́nìkan bá ṣe kọ́ máa wá kó gbogbo ẹbí wọn pọ̀ yẹn òun kàn ya wèrè tiẹ̀, ó kàn rìn bó ṣe fẹ́ rìn ni. So nídìí eléyìí sẹ́rí eléyìí ẹ̀kọ́ náà ló máa tún jẹ́ fún àwọn ìyàwó ilé àti single àti gbogbo wa náà kéle náà máa jẹ́ ẹ̀kọ́. Ẹ ti ẹ̀dúró náà ẹ ta ló send fídíò ìbéèrè mi nìyẹn. Mo tún wá gbọ́ kankan wọ́n sọ wípé ìyàwó Láǹdẹ̀ sọ wípé ṣòkòbó ni bàbá tì ní. Ẹgbẹ́ ṣòkòbó ni bàbá tì. Báwo ló ṣe máa sọ fún àgbàlagbà wípé ṣòkòbó ni allegedly ni o? Bẹ́ẹ̀ ni náà ìyẹn náà ti ṣe kí ni ó sì jẹ́ kó mọ̀ wípé òun ò kì í ṣòkòbó. Ìdí nìyí tó fi ṣe kí ni tó fi kòbó tó fi ṣe kí ni tó fi ṣe ìdájọ́ fún un. Ẹ wo ẹ̀yin tèmi Mọ̀dórè ní comment section kí lẹ rí sí gbogbo tó ń ṣẹlẹ̀ gbogbo rògbòdìyàn yìí. Èyí náà sì ti jẹ́ kan náà fún ìjọba Láǹdẹ̀ torí mo gbọ́ pé ìjọba Láǹdẹ̀ náà lẹ́ni tó ń fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n lọ bá Pẹpẹ Yo allegedly ni. Ṣé rí gbogbo Mọ̀dórè ní comment section ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé láti comment láti like láti share. I love you.